ogun abẹ́lé orí kọkàndínláàádọ́ta jagunjagun òyìnbó kó bá Emeka Ojukwu. olórí àwọn sójà ilẹ̀ Biafra Alex Madiebo sọ fún Joe Achusua tí í ṣe olórí àwọn ọmọ ogun tó ń lérí pé òun tún fẹ́ lọ gba ìlú Okigwe lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà tó wà níbẹ̀. ó sọ fún un pé kó ro ọ̀rọ̀ náà dáadáa o. ó wí fún un pé ajá tó rí ìkookò tó ń sá mọ ohun tó ń ṣe o, nítorí bí ajá bá wọ igbó tó bá ṣèṣì pàdé ẹkùn níbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n irú ajá bẹ́ẹ̀ kò ní mórí délé. ó ní kóró kinní ọ̀hún dáadáa. ó láwọn ti lọ sádùúgbò náà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ṣe pé níṣe làwọn ọmọ ogun Nàìjíríà náà ń lé àwọn bí ẹni lé ajá, tí wọ́n sì ń fà wọ́n gbókùn lọ́dọ̀ àwọn èèyàn àgbáyé tí gbogbo ayé ń sọ pé ó ti tán fún Biafra, káwọn tètè jáwọ́ nínú ogun náà, káwọn yéé fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò lásán. ó ní nítorí ẹ̀ ni Achusua ṣe gbọ́dọ̀ ru ọ̀rọ̀ náà dáradára kó sì rí i pé bóun bá tún lọ sí Okigwe lẹ́ẹ̀kan yìí òun gbọ́dọ̀ yanjú ìṣòro náà ni. Achusua ní kò séwu. ó ní ètò tóun ti là kalẹ̀ yìí àtàwọn pàkúté tí òun ti dẹ sílẹ̀ fáwọn ọmọ Nàìjíríà náà, ó ní kò sí kí wọ́n má kẹsẹ̀ sí i. bí wọ́n bá sì ti kẹsẹ̀ sí i báyìí kò sí bí wọn yóò ṣe bọ́ níbẹ̀. òun yóò lé gbogbo wọn dànù ní ìlú Okigwe. gbogbo ọmọ Ìgbò yóò sì mọ̀ pé bí ọ̀rọ̀ bá di ti ojú ogun bẹ́ẹ̀ kò sẹ́ni tí yóò halẹ̀ mọ́ òun. olórí àwọn sójà Biafra yìí wá béèrè pé kí ló dé tí Achusua kò fọ̀rọ̀ náà tó Ojukwu létí bóyá yóò lè rí àwọn èèlò ogun míì fún sí i. ohun tí òun sì ṣe ń sọ èyí fún un ni pé ó ti yẹ àwọn èèlò ogun tí Achusua ń pariwo wò. ó sì ti rí i pé bí ìjà bá dé ibi tó ti fẹjú lóòótọ́, gbogbo ohun tọkùnrin náà ń kó kiri kojú èyí táwọn sójà tí wọ́n bá wà lọ́wọ́ iwájú yóò lò lẹ́ẹ̀kan tí yóò sì tán lọ. bí ọta ìbọn bá sì ti tán lọ́wọ́ àwọn sójà tó wà lọ́wọ́ iwájú, àwọn sójà tó kù lẹ́yìn yóò fẹsẹ̀ fẹ́ ni. Achusua ní òun kò fẹ́ fọ̀rọ̀ náà tó Ojukwu létí nítorí Ojukwu kò bá òun sọ̀rọ̀ látọjọ́ tó ti wá sí ojú ogun táwọn kò sì ṣẹ́gun. ó ní ìjà tóun fẹ́ jà yìí lòun tún fẹ́ fi fa ojú Ojukwu mọ́ra tí yóò sì tún bẹ̀rẹ̀ sí fẹ́ràn òun bíi tàtijọ́. ó ní òun mọ̀ pé bí òun bá ti ṣẹ́gun tóun sì lé àwọn ọmọ Nàìjíríà náà kúrò ní Okigwe, Ojukwu yóò dì mọ́ òun bó bá fojú kan òun ni. níbẹ̀ nìjà àwọn yóò sì parí sí. nígbà tí Achusua ti ṣe gbogbo àlàyé yìí fún ọ̀gá àwọn sójà náà, kò sóhun tí ìyẹn lè ṣe. ó sọ fún ọkùnrin náà pé bó bá ṣe pé bọ́rọ̀ ti rí náà nìyẹn, òun náà yóò tì í lẹ́yìn bó bá ti jẹ́ kóun mọ̀nà tóun yóò gbà àti ìgbà tóun yóò gbé ogun náà dìde. inú Achusua dùn. ó sì sọ fólórí ọ̀gá àwọn sójà náà pé lọ́jọ́ Sunday tó tẹ̀lé ọjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ náà lòun yóò gbé ogun náà dìde, àti pé ní déédéé aago 6 òwúrọ̀ kùtù hàì ni ogun náà yóò bẹ̀rẹ̀. ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Sunday tọkùnrin Achusua yìí dá pé ogun yóò bẹ̀rẹ̀, olórí àwọn sójà Biafra sáré lọ sí ibùdó ẹ̀. ó sì fẹ́ mọ bí wọ́n ti gbáradì sí. ó fẹ́ wo bí wọn yóò ti bẹ̀rẹ̀ ogun náà. ṣùgbọ́n láti ìgbà tó ti dé ìtòsí ibi tí wọ́n fi ìpàdé sí títí tó fi wọ ibi tí Achusua fúnra ẹ̀ ń sùn kò gbúròó kankan. bẹ́ẹ̀ ni kò sì rí àwọn ọmọ ogun kankan kí wọ́n múra tàbí kí wọ́n gbáradì. ọ̀rọ̀ náà yà á lẹ́nu púpọ̀ nítorí ní irú àsìkò tó débẹ̀ yẹn ó yẹ káwọn ọmọ ogun náà ti wà lórí ìlà kí wọ́n sì máa múra láti dojúkọ àwọn ọ̀tá wọn. ṣùgbọ́n kò sẹ́nì kankan tó múra, kò sí sójà kankan tó ń sáré kiri. gbogbo àwọn sójà náà ni kò sì tí ì jí níbi tí wọ́n forí kọ́lẹ̀ sí. ó sì hàn pé Achusua ti yí ètò rẹ̀ padà. báyìí ni olórí àwọn sójà náà béèrè Achusua. àwọn tí wọ́n ń ṣọ́ sì sọ pé ó sì ń sùn ni. ló bá sọ pé kí wọ́n lọ bá òun jí i. nígbà táwọn tí wọ́n lọ jí i padà wá, wọ́n sọ páwọn gbá ilẹ̀kùn ẹ̀ títí kò ṣí o. ṣùgbọ́n ohun táwọn mọ̀ ni pé ogun náà yóò bẹ̀rẹ̀ láago 9 òwúrọ̀. bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn sójà náà fi ìbínú padà síbi tó ti wá, ó sì kó àwọn sójà tirẹ̀ lọ. ṣùgbọ́n ojú ọkùnrin náà ò gbà á. nígbà tó sì tún di aago 9, ó múra, ó tún gba ọ̀dọ̀ Achusua lọ ní ibùdó ẹ̀. ó fẹ́ mọ̀ bóyá ogun náà ti bẹ̀rẹ̀ lóòótọ́ àti báwọn sójà tóun fún un yóò ti ṣiṣẹ́ wọn. tìbínú ló fi padà sọ́dọ̀ Achusua. ó sì bá a wà yìí tó ṣẹ̀ṣẹ̀ jí tó ń nà pọ̀npọ̀npọ̀n. àṣẹ ní gbogbo alẹ́ àná
ọtí líle lọkùnrin náà ń mu tí fàájì oríṣiríṣi sì ń lọ. fàájì tí àṣùṣù á ṣe òun ni ò jẹ́ kó tètè jí dìde bọ̀rọ̀bọ̀rọ̀. gbogbo àlàyé tọkùnrin náà ń ṣe kò wọ olórí àwọn sọ́jà náà létí. ó ṣàn sọ fún un pé òun fẹ́ dá ọgbọ́n kan nì nítorí òun ti gbọ́ pé àwọn ọmọ nàìjíríà ti mọ̀ pé òun ń bọ̀ ní ìlú òkígwe. ó sì dá pé wọ́n ti ń múra sílẹ̀ dé òun, nítorí ẹ̀ lòun ṣe fẹ́ dá ọgbọ́n tí òun fẹ́ dá. ó ní kì í ṣe pé àwọn sún un síwájú rẹpẹtẹ o. ó ní aago 4 gan làwọn fẹ́ bẹ̀rẹ̀. báwọn bá sì ti bẹ̀rẹ̀ láago 4 nígbà tí yóò bá fi di ọjọ́ kejì sí ọjọ́ kẹta, òun yóò ti lé àwọn ọmọ ogun nàìjíríà lọ. ó wáá bẹ olórí àwọn ọmọ ogun biafra yìí pé bóun bá ja ìjà náà tí òun ṣẹ́gun, ohun tí òun fẹ́ kó ṣe fóun ni láti fi òun ṣe olórí àwọn jagunjagun 11 division, nítorí ipò pàtàkì tí òun fẹ́ nìyẹn. òun yóò sì tún lè jagun dáadáa sí i. Madiebo tí í ṣe ọ̀gá àwọn sọ́jà biafra pátápátá náà lòun ti gbọ́. bó bá ti ṣẹ́gun náà tán lóòótọ́, òun yóò fún ní ohun tó ń fẹ́. ṣùgbọ́n ọkàn ọkùnrin ọ̀gá sọ́jà yìí kò balẹ̀. ṣé ojú tó rí òkun ti rí àgbá omi? ojú tó ti ọ̀sàdé ti rí àgbá odò? ojú tó rí gẹ̀lẹ̀dẹ́ ti rópin ìran? òun gẹ́gẹ́ bí olórí sọ́jà àti jagunjagun ńlá fúnra ẹ̀ ti rí i pé kò sí bí ọkùnrin àṣùṣù àyí yóò ṣe jagun tí yóò ṣẹ́gun yìí, nítorí kò ní irinṣẹ́ tó, bẹ́ẹ̀ ni kò múra dáadáa tó, bẹ́ẹ̀ ni kò ní àwọn ọmọ ogun tó pọ̀ tó. kí ló wáá fẹ́ fi jagun náà? àfi tó bá pidán nìkan. ìyẹn yóò sì jẹ́ nǹkan ìyanu àti nǹkan àrà ọ̀tọ̀ tí gbogbo biafra yóò máa gbé káàkiri. ṣùgbọ́n o kò fẹ́ sọ bẹ́ẹ̀ fún àṣùṣù à. kò fẹ́ sọ fún un pé ohun tó fẹ́ ṣe kò ní í dáa, nítorí bó bá sọ bẹ́ẹ̀ fún ẹjọ́ tí àṣùṣù à yóò máa rò kiri ni pé òun ti fẹ́ gba òkìgire padà lọ́wọ́ àwọn ọmọ ogun nàìjíríà o. Madiebo ni kò jẹ́ kíkiní náà ṣe é ṣe. lóòótọ́ nígbà tó di aago 4 ó kù díẹ̀ lọ́jọ́ náà, àṣùṣù à kó àwọn ọmọ ogun ẹ̀ jáde. wọ́n sì múra, wọ́n sì gbé ìbọn àti ọta ìbọn lọ́pọ̀lọpọ̀. wọ́n gba ọ̀nà òkígwe lọ. bí wọ́n ti ń lọ ni wọ́n ń sáré tí wọ́n sì ń kọrin. kò sì pẹ́ tí wọ́n súnmọ́ ìtòsí ẹnu ibodè ìlú náà, níbi táwọn ọmọ ogun nàìjíríà kan ti wà tí wọ́n ń dúró dè wọ́n ní tiwọn. bí wọ́n sì ṣe rí wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí da iná ìbọn bò wọ́n. àṣùṣù à wà lẹ́yìn tó ń pariwo, ẹ dìgbò lù wọ́n, ẹ kọlù wọ́n, ẹ lé wọn ságìyàjìyà, ẹ pa wọ́n nípakúpa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níwọ̀n ìgbà táwọn sọ́jà náà sì ti ń gbọ́ ariwo àṣùṣù à lẹ́yìn wọn, kò sẹ́ni tí wọ́n bí ire tí yóò bójú wẹ̀yìn tàbí tí yóò sá lójú ogun náà. gbogbo wọn ń sáré lọ bẹ́ẹ̀ náà ni wọ́n yìnbọn ọwọ́ wọn kẹwù kẹwù kẹwù. àwọn tí wọ́n ń lọ bá wọn yìí kì í ṣe ẹgbẹ́ wọn ṣá o. àwọn ọmọ ogun nàìjíríà ni. wọ́n sì ti di ara wọn, wọ́n ti múra sílẹ̀, wọ́n ti ń retí àwọn ọmọ ogun ojúkù. nítorí bẹ́ẹ̀ kò ṣàjòjì fún wọn rárá, bẹ́ẹ̀ ni kò bá wọn lójijì láti kí bẹ́ńdẹ́ mọ́ àwọn ọmọ ogun tí àṣùṣù à ń kó bọ̀ nínú. wọ́n bẹ̀rẹ̀ sí ránṣẹ́ ikú sí wọn pẹ̀lú ìbọn ọwọ́ wọn. bẹ́ẹ̀ ìbọn àwọn ọmọ nàìjíríà àti ọta wọn pọ̀ ju tàwọn ọmọ biafra lọ. èrè ni àṣùṣù à kọ́kọ́ pé bẹ́ẹ̀ ló ń pariwo, bẹ́ẹ̀ ló ń làágùn. ṣùgbọ́n lẹ́yìn táwọn ọmọ ogun ẹ̀ ti fojú winá ogun fún bíi 30 ìṣẹ́jú tí àwọn tó wà nílẹ̀ ti ju àwọn alààyè lọ, àwọn alààyè tó kù bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìn. bí wọ́n ti ń sá padà sẹ́yìn, bẹ́ẹ̀ ni àṣùṣù à ń pariwo, bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà ń lé wọn bọ̀, bẹ́ẹ̀ làṣùṣù à náà ń fẹ̀yìn rìn. nígbà tó sì yá ní gbogbo àwọn ọmọ biafra kúkú yíjú padà, kálukú fèrègè. àṣùṣù à náà kò dúró, kì í ṣe ojú iná lè wùrà yóò ti hurun. wọ́n ní lágbájá jù ọ́ lọ, òní díẹ̀ ni, díẹ̀ náà wá ṣe fi ọ̀bẹ bù kúrò ni. àṣùṣù àpapà tú dànù. kò sì sẹ́nìkan tó lè dúró wojú ogun tàbí ohun tí yóò tún ṣẹlẹ̀. kálukú sáwọ inú igbó lọ ni. wọn kò dúró nítòsí pàápàá, wọ́n rìn jìnnà sínú igbó lọ́hùn-ún. wọ́n ń sá lọ báwọn ọmọ nàìjíríà ṣe ń fìbọn lé wọn. bẹ́ẹ̀ ló ṣe pé láàrin 30 ìṣẹ́jú péré, àní kò pé wákàtí kan, láàrin 30 ìṣẹ́jú ní kinní ọ̀hún ti parí, táwọn ọmọ ogun nàìjíríà ti gba igbá oyin lọ́wọ́ àwọn ọmọ ogun biafra tí wọ́n sì gbé igbá ata lé wọn lọ́wọ́. gbogbo ogun tí àṣùṣù àti ń lérí léka pé òun yóò di gbá, òun yóò di agbọ̀n, òun yóò dogun, òun yóò dọgbọ̀n, lẹ́ẹ̀kan náà ni kinní náà jó tán láwú. kò sí sọ́mọ ogun biafra kan nítòsí ìlú òkègwe. kálukú ti sá lọ. inú bí ojú kú ṣùgbọ́n kò dáhùn. kò tiẹ̀ ṣe bí ẹni pé òun gbọ́ ohun tó ṣẹlẹ̀, nítorí òun ti sọ ìrètí nù lórí òkígwe. ó ti mọ̀ pé kò sẹ́ni tó lè lé àwọn ọmọ nàìjíríà níbẹ̀ lásìkò náà, àfi tóun bá wá nǹkan míì ṣe tó jẹ́ nǹkan ìyanu.
Ojukwu bẹ̀rẹ̀ sí í ronú, ó bẹ̀rẹ̀ sí í wá ọ̀nà, kò sì yà sọ́dọ̀ Àṣùṣù àtàwọn ọmọ ogun tó ń kó kiri lágbègbè Òkígíwé. Ó pa á tì bí aṣọ tó gbó, ó ní oníranù kan ni, nígbà tó bá yá òun yóò mọ ohun tóun yóò ṣe fún un. Bẹ́ẹ̀ ni Ojukwu bẹ̀rẹ̀ ìmúra míì ní tiẹ̀. Ohun tó sì fẹ́ ṣe kò sọ fẹ́nìkan, àwọn tí wọ́n súnmọ́ pàápàá kò mọ̀. Ó kàn ṣa àwọn èèyàn bíi 4-5 kan jọ, wọ́n sì jọ ń gbìmọ̀ pọ̀ lórí kinní náà ni. Lẹ́yìn tọ́rọ̀ náà ti dé ibi tí wọn yóò ti sa oògùn náà, Ojukwu ránṣẹ́ sí olórí àwọn sọ́jà yìí, ìyẹn Madiebo, ó ní kó bá òun ní Nnewi. Ṣé Ojukwu fúnra ẹ̀ kì í fi taratara sùn ní Umuahia mọ́? Bó bá wà níbẹ̀ lọ́sàn-án, bó bá dọwọ́ alẹ́ yóò sá jáde kúrò níbẹ̀, nítorí kò mọ̀gbà táwọn ọmọ Nàìjíríà lè sá wá sádùúgbò náà tí wọn yóò sì mú òun ṣínkún. Ìyẹn ló ṣe ń sá kúrò ní Umuahia. Nnewi ló ń fara sí. Kódà àwọn ará Nnewi pàápàá kì í mọ̀ pé ó ń yọ́ wá sílùú náà, ọgbọ́n ló máa ń dá wọlé. Níbẹ̀ ló pe Madiebo àtàwọn bíi 4 míì sí. Ó sì ṣàlàyé ọ̀rọ̀ ogun tóun fẹ́ kí wọ́n jà àti ọ̀nà tí òun fẹ́ kí wọ́n gbé kinní náà gbà fún wọn. Ó ní Ònìṣà lòun fẹ́ kí wọ́n wá gbà padà. Ṣé àwọn ọmọ Nàìjíríà ti gba ìlú Ònìṣà tipẹ́tipẹ́, wọ́n sì ti lé àwọn ọmọ Biafra níbẹ̀. Ilẹ̀ náà sì ti bọ́ sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà padà, ṣùgbọ́n kò sí àwọn sọ́jà púpọ̀ níbẹ̀ mọ́, nítorí wọn kò rò pé àwọn ọmọ ogun Ojukwu yóò tún padà wá sí irú ibẹ̀ yẹn. Ìyẹn ni Ojukwu ronú nípa ẹ̀. N ló bá pe àwọn ọlọ́gbọ́n tó súnmọ́ ọjọ́, ó ní kí wọ́n wá gbọ́ ohun tóun rí. Àwọn wọ̀nyí ni wọ́n ṣètò ogun náà, wọ́n sì sọ ní Operation Hiroshima. Wọ́n ní orúkọ táwọn yóò pogun táwọn ń lọ jà lónìṣà nìyẹn, nítorí àwọn yóò fi ogun náà ta gbogbo àwọn ọmọ Ìgbò jí padà ní, tó ṣe pé gbogbo ohun tí àwọn bá ń ṣe látìgbà náà ni wọn yóò tún máa bá àwọn ṣe. Ojukwu ní ìrẹ̀wẹ̀sì ti wà lára àwọn ọmọ Ìgbò gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn kò sì fẹ́ káwọn tún máa jagun náà lọ mọ́. Ṣùgbọ́n o, báwọn bá lè gba ìlú Ònìṣà padà, àwọn yóò dá ọkàn àwọn èèyàn náà padà. Wọn yóò sì mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà kan ń halẹ̀ lásán ni, wọn kò lè pa orílẹ̀-èdè Biafra run. Nítorí ẹ̀ làwọn ṣe fẹ́ múra sí ogun náà. Wọ́n ní àwọn yóò ṣẹ́gun báwọn bá ṣe dáadáa. Lóòótọ́ ó yẹ kí wọ́n ṣẹ́gun bó bá ṣe pé wọ́n jagun náà bó ṣe yẹ kí wọ́n jà á ni. Ṣùgbọ́n òyìnbó kan wà nínú àwọn tójúkú pè mọ́ra yìí. Òyìnbó tí wọ́n ń pè ní Steiner, olórí àwọn ọmọ ogun kọmando tiwọn. Òun ni Ojukwu fa iṣẹ́ náà lé lọ́wọ́. Ó ní òun nìkan ló kù nínú àwọn sọ́jà tóun sì gbójúlé pé yóò ṣe ohun tóun bá pa láṣẹ fún wọn. Ṣùgbọ́n Steiner kì í ṣe èèyàn dáadáa kan lójú àwọn jagunjagun Biafra, nítorí kò ka jagunjagun míì sí kinní kan. Bẹ́ẹ̀ ni kì í gba àṣẹ lẹ́nu ẹlòmíì àfi Ojukwu nìkan. Ọ̀pọ̀ ìgbà ló sì máa ń gbọ́ Ojukwu pàápàá lẹ́nu nítorí òyìnbó ni. Ojukwu kò sì lè ṣe ohunkóhun fún un. Bí Steiner ṣe rí, bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun ẹ̀ rí. Ìyẹn àwọn ọmọ ogun kọmando, àwọn náà kò ka àwọn jagunjagun tó kù sí kinní kan. Àrà tó bá wù wọ́n ni wọ́n ń dá. Nítorí èyí, nígbà tí wọ́n ṣe gbogbo ètò tán tó yẹ káwọn jagunjagun náà lọ múra ogun, ọ̀tọ̀ lọ́nà táwọn kọmando àti olórí wọn Steiner gbé kinní ọ̀hún gbà. Níṣẹ́ ni wọ́n dé Nnewi tí wọ́n bẹ̀rẹ̀ sí lùlù kiri, tí wọ́n ń jó, tí wọ́n sì ń pariwo pé àwọn ń lọ gba Ònìṣà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Kò sì sẹ́ni tó lè dí àwọn lọ́wọ́ mọ́. Ẹnu ya àwọn ará Nnewi nígbà tí wọ́n ráwọn sọ́jà ọmọ ogun kọmando tí wọ́n ń lu ìlù, tí wọ́n ń lùlù wọn káàkiri, tí wọ́n sì ń jó ijó rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ń jó kiri tí wọ́n sì ń lùlù. Ojukwu pàápàá tó ti sọ pé kí wọ́n ṣe kinní náà ní nǹkan àṣírí, kí wọ́n kàn lọ gba ìlú náà lójijì, kò mọ ohun tí yóò ṣe mọ́. Ọ̀rọ̀ náà sì yà á lẹ́nu pé ohun táwọn sọ pé kó jẹ́ nǹkan àṣírí ni Steiner ti ń pariwo ẹ̀ kiri yìí o. Ó pe Steiner kò wá o. Ó ní àwọn ti jagun, àwọn ti ṣẹ́gun, kí Ojukwu fọkàn ara ẹ̀ balẹ̀, kó yé gbọ̀n gbìrìgbìrì bí ọmọdé. Bí wọ́n ti ṣe nìyẹn tí wọ́n jó kiri títí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní àwọn yóò lọ sí ìlú Ònìṣà. Ṣùgbọ́n bí wọ́n ti ń jó kiri yìí o, bẹ́ẹ̀ ni ìròyìn ń kan àwọn ọmọ ogun Nàìjíríà. Kíyá ni wọ́n sì ti ń ṣara wọn jọ. Nígbà táwọn ọmọ ogun Steiner, ìyẹn àwọn kọmando tiwọn, yóò fi dé Ònìṣà yìí, àwọn ọmọ ogun Nàìjíríà ti múra wọn sílẹ̀. Gbogbo báwọn kọmando yìí sì ṣe ń jagun tó, tí wọ́n ń fi wájú jagun, tí wọ́n ń fẹ̀yìn jagun, tóyìnbó tó ń jẹ́ Steiner náà ń pàṣẹ pé kí wọ́n kó ìbọn bu àwọn ọmọ Nàìjíríà. Síbẹ̀ kò sí ohun tí wọ́n mú bọ̀ o. Apá wọn kò ká àwọn ọmọ Nàìjíríà. Àwọn ọmọ ogun Biafra ló ń fara gbọta jùlọ. Nígbà tó yá,
àwọn òkú àwọn ọmọ ogun kọmáńdó kúnlẹ̀ kìtìkìtì ni. ìgbà náà ni àwọn tó kù tó sá lọ. báyìí ni ogun àṣírí tí Ojukwu tún fẹ́ jà forí ṣánpọ́n. ọ̀rọ̀ náà sì sú gbogbo àwọn àgbààgbà Biafra. wọ́n ń ronú pé kí Ojukwu jáwọ́ nínú nǹkan tó ń ṣe, kó jáwọ́ nínú ogun yìí, kó sinmi, kó yé fẹ̀mí àwọn ṣòfò àti tàwọn ọmọ àti tàwọn ọmọ ọmọ àwọn. àmọ́ àfi bí nǹkan ṣe yí padà bìrí fáwọn ọmọ Biafra lójijì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣẹ́gun àwọn ọmọ Nàìjíríà níbi gbogbo. bí àlá lọ̀rọ̀ náà rí, ẹni bá ṣojú ẹ̀ nìkan ló lè sọ. ẹ pàdé wa pẹ̀lú àlàyé kúnkún lórí eléyìí àti bó ṣe ṣẹlẹ̀ gan-an. Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.